Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní, ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílé olóngìní, ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu. Koríko ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. They want me to nail her coffin. Your mother. Option méjì ni wọ́n fún mi. Kí n jẹ́ prosecution witness, kí n witness against one, and then they'll give me a lenient judgment. So what's the second option? It's not really an option, but wọ́n jẹ́ kí n mọ̀ wípé even if I refuse to witness against her, that Mummy Ashi were convicted. Borokini. Comfort. Ẹ káàárọ̀ sà. Kí ló dé? Kí ló tí Bùkáyọ̀ ti jẹ oúnjẹ? Mo kàn lẹ̀kùn wọn títí ṣùgbọ́n wọn ò dá mi lóhùn. Ẹ ò sọ fún pé oúnjẹ ló ní kó wá jẹ ni. Ẹ wo mo ti pariwo gbogbo ọ̀nà fún mi ló ti fẹ́ bẹ́ pẹ̀lú gbogbo ariwo tí mo pa. Ariwo wo ló pa? Just go, ṣé máa lọ? Máa lọ. Bùkáyọ̀. Mo mọ̀ pé inú ló ṣì ń bí ẹ. Ṣílẹ̀kùn. We can talk about this as adults. Ó dáa jọ ọmọ mi. My lovely daughter. Bùkáyọ̀. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talent, fulfill your dreams. Borokini. Pẹ̀lẹ́. Ẹ kú gbogbo bí ó ṣe bá yín níbí. Báwo dẹ̀ ni?
ṣé oorun yẹn ò pọ̀ jù? Mo dẹ̀ rò pé bẹ́ẹ̀dì ẹ ò nídùn ọmọ ibi báyìí ìṣọmọ irú bẹ́ẹ̀dì ẹ bíi àwọn king size yẹn ti di pé irú king size yẹn ń sìn di tontolo size yẹn ń sìn ìwọ nìkan gan-an ó ti fẹ́ ju bẹ́ẹ̀dì size tán fún ẹ lọ nínú báwo ni ṣé wọ́n lọ́mọ ọ̀dọ̀ fún ẹ bí báyìí tó ń fún ẹ lọ tí tó ń ríran káàkiri má ṣe o sọ pé wàá ti mí sí Rótìmí sọmọ ò ní rí Rótìmí láti máa jí yẹn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé o mọ̀ pé káàpọ̀ ní kàṣà ìkà ìwà ìbàjẹ́ òun ló máa padà pa ẹ́ níbi tó wà yìí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí ibi báyìí náà ló ti máa gba ìdájọ́ ẹ̀ nítorí ibi tó máa kú sí ibi tó máa jẹ́ra sí bíbá yìí ní kalẹ̀ jáyé. Rẹ̀mí kí ló fẹ́? Sorry mo ti gbàgbé pé ẹ ṣe campaign bí báyìí mo ti gbàgbé pé ẹ ti láwọn ibi tẹ fẹ́ lọ kòkò máìkò kọ̀ọ̀kan tẹ fẹ́ ṣe campaign lọ ẹ busy gan àbí. Now just tell me kí ló dé tó fi pa mí lọ́mọ dànù. ọ̀rẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ yé mi ní ọ̀rẹ́ mi if you are now making sense so gbogbo nǹkan tó fa gbogbo béèrè nìyẹn gbogbo nǹkan tó fa gbogbo béèrè lórí owó tí mo gbé lórí plan drug tó plan fún mi gbogbo setup yẹn so gbogbo stress yẹn torí pé o fi pé bí èmi ni mo pẹ́ lọ́mọ ni is that. ṣé kò worth gbogbo stress. yeah ó tán ni ó wọ̀ tẹ̀. ṣorí tí mo béèrè lọ́wọ́ ẹ̀ òun ni kò dá mi náà. gbẹ́nu burúkú ẹ̀ kò gbé sàn. ilé ayé ẹ̀ tó máa. gbẹ́nu ẹ̀ sàn. ilé ayé ẹ̀ tó máa fi kú má sọ pé kí n gbé ẹnu mi sàn mọ́. láyé ẹ̀ tó máa fi kú láyé ẹ̀ tó máa fi kú ni mo sọ fún ẹ ní ayé ẹ̀ tó máa fi kú má ẹ̀fà sọ fún mi wípé kí n gbé mi sàn mọ́. Rẹ̀mí tí bá ń sọ̀rọ̀ wá dákẹ́ ni mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ ẹ̀ jọ kí ni nǹkan tó rò lọ́kùn ara ẹ̀ kí ni nǹkan tó rò ó fi pé bí èmi ni mo pa ẹ lọ́mọ kí ni nǹkan tó gbọ́ kí ni nǹkan tó rí àti pé kí ló kà mo fẹ́ gbọ́. Just answer the question. Ṣé wọ́n ló pa mí? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òkú ti débi tó máa kú sí kò ṣe pé bóyá òun ní nǹkan kan tó fẹ́ gbà jáde nínú ilé. kí ni nǹkan tí mo fẹ́ gé nípa tí bá pẹ́ lọ́mọ? You were so useless before and after àgbà tí mo mọ̀ ẹ́. Yes tí o sọ fún mi kí ni nǹkan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀. kí ni nǹkan tí mo fẹ́ gbà tí bá pẹ́ lọ́mọ? Ìgbéraga dé. You ran with your demonic guest after ruining the life of my daughter. Sọ fún mi kí ni nǹkan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀? She saw you as a mother. Ẹ fara burúkú balẹ̀. Ṣé Deborah ò rí wọ náà gẹ́gẹ́ bí ìyá ẹ̀? Ṣé bí àwọn ọmọ wa àwọn jọ ń wo èmi àti ẹ báyìí? Okay, this is my mother, this is my. Ṣé bá ọmọ mi náà rí ẹ? Ṣé bí Deborah ń wọ ẹ bẹ́ẹ̀ pé ìyá ẹ̀ ni? Ṣé Deborah lè rò ó nínú sàárè kó o lè padà wá pa òun? Rẹ̀mí ṣé mo fẹ́ gbọ́ tọrọ? Yes, mo ń gbọ́ mo fẹ́ kó sọ́nà. O fẹ́ gbọ́ tọrọ? Bẹ́ẹ̀ni. Wàláhì ìkorò ló máa mú kúrò báyìí. Bẹ́ẹ̀ni, ṣó fẹ́ gbọ́? Tí o bá ń ṣe Ọlọ́run ni tó fẹ́ gbọ́ Rẹ̀mí Rótìmí àti Yọlálé ló pa ẹ lọ́mọ bẹ́ẹ̀ ni Junior gangan ni wọ́n fẹ́ pa ṣùgbọ́n Debbie Ọlọ́run kàn ní pé ó máa ṣí ẹsẹ̀ rìn ni ó ṣí ẹsẹ̀ rìn ni wọ́n ṣe pa so dẹ̀ mọ̀ reason ni wípé Rótìmí feel pé Junior ló pa àbúrò òun ṣé ọ̀rọ̀ ti kẹ́sì yẹn do you remember that case àbí? It was an eye for an eye. Kábíyèsí, you have to believe me. Lóòótọ́ mo mọ̀ wípé ohun tí mo ṣe kù díẹ̀ káàtó. But there is no way I would have gotten the knowledge of the truth and not told you about it. Ṣé ìdí tí ọ̀rọ̀ máa ènìyàn fi wá káwọn lára tó yẹn ni? Kábíyèsí, lójú tèmi bẹ́ẹ̀ mi ṣe rí o. Mo rí nírìí wípé wọ́n rí gẹ́gẹ́ bí ojúṣe láti parí nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ ni. Ṣé rí kábíyèsí, bí wọ́n ṣe gorí ìtẹ́, bó ṣe ti ọkọ ẹ̀ mọ́lé, kò ṣẹ̀yìn ẹ̀ o. So in order to achieve our own self-interest, wọ́n fẹ́ fi mí ṣe bait, wọ́n ti rí ọmọdé tí wọ́n máa ti káàkiri.
Exactly. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn kábíyèsí. Ìjẹ́ ìkankan nínú àwọn olóyè mọ̀ nípa ọ̀rọ̀ yìí? Bọ́badírò nìkan ló mọ̀ nípa ẹ̀. Nítorí pé Bọ́badírò ló sọ fún mi. Yàtọ̀ sáwọn, mi rò pé lẹ́lòmíì tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Mi rò bẹ́ẹ̀ kábíyèsí. Bọ́badírò? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ìgbà tí Bọ́badírò mọ̀ nípa ẹ̀, kí wá ló dé tí Bọ́badírò ṣe kankan sí? Kábíyèsí. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ kékeré o. Bọ́badírò kò lè dédé sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ṣé rí irú ọ̀rọ̀ báyìí, ẹni tó bá dánwò tó bá sọ̀rọ̀ ẹ̀, òun tó ń fi kú ṣeré ni o. But between me and you, ṣé olóòótọ́ ni Bọ́badírò? Kábíyèsí. Ṣé rí kò sẹ́ni tó mọ̀ tó Bọ́badírò. Bẹ́ẹ̀ ni. Mi ò bá gbà yín nímọ̀ràn wípé irú ọgbọ́n Bọ́badírò yẹn òun ni kẹ́ ẹ wọ́ mọ́ra dípò àwọn aláriwo yòókù. Kábíyèsí. Are you sure? Ẹ̀mí ṣe rìn ní kábíyèsí o. Bọ́badírò. Ó dáa. Boys, ṣé junior yẹn ti tó àbí kí n mú ọmọ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yẹn náà mú? Motherfucker ni the GM. Alakori are. I just have to do this right now. But boss, you dey feel pé àwọn méjì àti pọ̀jù. I don't care. Kò kàn mí, kò kàn yé. I just have to send him a clear message. No, I don't think that's a bad one. Hello? Bọ̀bọ̀ Emeka yẹn, ó tẹ̀lé Junior ní ṣá. Okay. All right. I think that car is following us. Car to one lane. And I think it's up to like 10 minutes now. Yes. Do you think that's a great idea? Things like this happen in movies. Borokini. Láti ìgbà tí àwọn tí Adélé ti kó wọ̀lú ti dáṣẹ́ sílẹ̀, àwọn ọ̀dọ́ olóore nǹkan kan ṣe mọ́. Kò sóko tí wọ́n lè san ládùúgbò. Kábíyèsí, kí máa ṣe gbogbo àwọn ọ̀dọ́ ló máa fẹ́ràn iṣẹ́ àgbẹ̀. Wọ́n ò fẹ́ ṣe nìyẹn. Kábíyèsí, ṣóorin gbogbo nǹkan tí Adélé kó wọ̀lú ó ti di nǹkan yìí, òṣì nìyẹn. Èmi á kó àwọn èèyàn tèmi wá, ọ̀dọ́ tó bá dẹ̀ rẹ́dí láti ṣiṣẹ́ ló máa bẹ́ mi ṣiṣẹ́. Kábíyèsí. Kí ni? Àwọn méjì ló ń dúró dè yín láàfin. Àwọn wo? Ìyálóde àti Adélé ti tẹ́lẹ̀. Adélé ti tẹ́lẹ̀. Adérọ́lá lorúkọ ẹ̀. Kí ló dé tó ń pè Adélé ti tẹ́lẹ̀ nígbà tí kábíyèsí ti wà nínú? Bàbá bínú kábíyèsí. Sọ fún ìyálóde wípé máa yọjú sí wọn láìpẹ́. Sọ fún Dérọ́lá pé mi ì sí nílé. Lójú àwọn méjèèjì. Ó gọ̀. Bàbá bínú kábíyèsí. Kí ni? Kò sí nǹkan kan.
iṣẹ́ tí mo rán ẹ ni kò jẹ́. Ilé tún dúró dé. Lórí ti fi tẹ̀sán náà. Ó dàbọ̀. Ó dàbọ̀. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ẹ̀yin náà mọ̀ pé adélé ọba ọba ni, ìyá ọba ọba ni, àmọ́ tó bá tó tó. Lẹ́ẹ̀ṣọ́ pẹ̀lẹ́. Kábíyèsí wà lẹ́yìn kùlé wọ́n ní pé wọ́n ní pẹ́ jáde sí yín sí. Káre o ṣeun. Kábíyèsí ní sọ fún àwọn òsínlé. Kí ló ń sọ lẹ́nu? Kábíyèsí ni kò sọ fún èmi pé àwọn òsínlé wọ́n kẹ̀dẹ̀ wálé fún ìyálóde. Iṣẹ́ táwọn mi sí nìyẹn. Wọ́n dákun ìwọ ọmọ lọ́n tiẹ̀. Káre iṣẹ́ tá a bá rán kọ̀ kì í pakọ̀. Ìyálóde ìwọ̀ wo lélẹ̀ báyìí? Ẹ̀gbọ́n náà ẹ ti ṣe wọ́n tẹ́lẹ̀ ni. Awù mo ṣe máa ṣe kábíyèsí. Kódà. I know how it feels. Sorry, you'll be fine. In no time, you'll be fine. I know what it feels to lose a dear one. It's a true test of a man, but I'm sure you'll be fine in no time. Bele. Bele. Bele, 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 bele. Bele, dear, bele. Bele. She nicked her artery and that explained the massive blood loss. Luckily for you, you are around to save her life. But doctor, me, I expect to call a sharing company for her. This thing has been in her body for a while. But I've tried all my possible best. Can you assist her more? Have you tried therapy? Yes, I have a friend, a psychologist, Remy, lost in me, obey more. Oh, please try to talk to her. Well, regimented approach. Loma work, Lorie, me more. Mommy enko? The mom is late, but she lost a close friend recently, and since that time, we usually exacerbate. Well, all I need from you is to help her. She needs help. Amen. Is it 10 minutes? I mean, I'm talking about I went to Subcribe until you went. Oh, yeah, those guys. Nah, I don't think they were following us. What kind of shit I'm on? Yeah. But do you think it was those people that were after your life the other time? Nah, I don't think. I think that era is gone. I mean, like you said, what kind of shit I'm on? I don't think they are the one. Okay, so did Grandpa take care of it? Yes, I overheard you talking to him that some people were after your life so you could not sleep at home for some days. Did he take care of it? Well, son, like I said, that era is gone. Yeah? There is no problem. Alright, but really you should have seen your face. You look so scared. I should not run for my life. No, I should not run for my life. I had to run. But really, I thought you were a tough guy. Take your hands off. Come on. But thank God you're safe now, though. You see, only I want to learn along the way. You know? You only live once. Yeah?
and you cherish the ones you love. Alright. What? There's something I have to tell you. Okay, shoot. Can you keep a secret? Look, son, I am not just your father, yeah? See, take me as your guy, yeah? Your paddy. You can tell me anything. So go on, what's the problem? It's about Grandpa. I don't mind again. What has it done this time? Okay, I'm listening. Grandpa is a big drug dealer. Say that again. Grandpa is a big drug dealer. In his company there was this factory downstairs, beyond sight, and in that factory it was drugs filled to the brim. Àtìgbà tí Usman ti kú. Usman! Ọ̀rẹ́! Yes. The one is a died of overdose. Yes. Shut your man, dude. I'm asking you a question. Have you used it before? Yes, I have. And you kept this from me. You don't really expect me to come tell you I use drugs, do you? Your grandpa. Talking about your grandpa. Why didn't you tell me? Grandpa is a good man. Dad, he has been good to me. I did. Look, there's nothing good about your grandpa. People make mistakes. But not this kind. Not this kind. Ibo lẹ wá ń lọ. Hey, gentlemen, can you please leave? What you guys are buying in part of the gang? Who are you guys? Give me the fucking key. Enter. Enter. Stand. Borokini. Was he one of your drug guys? Look, this is not the time for that. When exactly is the time? Look, this rage, you know, this relax. This is not the time for... It was your fault. Yes, it was your fault. If you didn't start any of this drug business, my dad wouldn't have to do any investigations.
he would have just stuck at being what he was good at. A lawyer. It was your fault. You caused all of this. Relax. Relax, please. Don't talk to me. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ.